مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، ثم الصلاة والسلام على أشرف الأنبياء سيدنا ومولانا أبي القاسم مصطفى محمد وعلى آل بيته الطيبين الطاهرين وأصحابه المهتدبين. أقبل فون الله ọba tí ó ní ká mọ ọbẹ̀ títí di àsìkò yìí, kí ọlọ́run kó gbọ́ ọpẹ́ wa, àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ kọ́lọ́run bá ṣe fún aṣíwájú ayé àtàwọn ànábì wa Muhammad àtàwọn aráàlú ànábì wa Muhammad bákan náà sallallahu alayhi wa sallam. Kí ọlọ́run kó bá mú ìkẹ́rẹ̀ bá àwọn àsọ̀hábà tí wọ́n dó ní ojú àtẹ̀yìn ànábì, gbogbo òkú mùsùlùmí kan bá kẹ́ wọn. Fáwa ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. A kí gbogbo ẹ̀yin aráalé pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Bákan náà a tún kí wa kú oṣù gẹ́ni, oṣù àlùbáríkà, oṣù tó kún fún oore àti ọlá, oṣù tó yẹ pé oṣù sha'rullahi ni wọ́n pè, oṣù ọlọ́run ọba ni. So òun ni oṣù Rajab tí a wà ń bẹ̀ yìí, eléyìí tá a fi ń pèsè kalẹ̀ fún oṣù Ramadan. Ọlọ́run gbogbo òkè àti ìgẹ̀ tí ń bẹ nínú oṣù yìí kọ́lọ́run kó jẹ́ kí a bá wọn nípìn níbẹ̀. Al-Qur'an Karim, ọlọ́run kó wá jẹ́ kí ẹ̀mí wa kó di Ramadan tí ń bọ̀ káyè tún bá wọn gbà. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. So ẹ̀yin ará létí ẹ̀ bá gbàgbé níbi tí a bá ọ̀rọ̀ wa dé, eléyìí tó ń ṣe pẹ̀lú òfin ìgbésí ayé ọmọ ènìyàn látinú Al-Qur'an Karim. Tá a sọ fún wa pé òfin yìí, ohun tó bá fi lè mú àwọn ọmọ ènìyàn tí a tẹ̀lé òfin tọ́lọ́run bá ti là kalẹ̀ fún wa, pẹ̀lú pé ọlọ́run ọba ló dá wa, òun ló mọ̀ wá, òun ló mọ̀ wá, so ó mọ gbogbo nǹkan tí a nídìí. Ó dà gẹ́gẹ́ bí ẹni tó ṣe kọ̀ǹpútà ni, àbẹ́ bí ẹni tó ṣe mọ́tò ni. Ẹ̀rí tó bá ṣe tán wọ́n ó fi kinní kan tá à ń pè ní manual sínú rẹ̀. So eléyìí ni ó gáìdì ẹni tó bá fẹ́ lò, pé tó bá fẹ́ lo kọ̀ǹpútà yìí o, sáti ka kinní ó mọ̀ bó ṣe fẹ́ lò. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ ènìyàn náà, ọlọ́run ọba nígbà tó dá wa tán ó fi manual kan tì wá lẹ́gbẹ̀ẹ́, tó yẹ pé tá a bá ń ka manual ọ̀hún a ní ṣẹ̀ṣẹ̀ gbé, a ní sọnù. Manual ọ̀hún náà ni Al-Qur'an Karim. So gbogbo gbèsè ayé wa, gbogbo ẹ̀ ló wà nù rẹ̀ ní ó mọ̀ gáìdì bó la fẹ́ lò. Àwa sọ fún wa pé àkọ́kọ́ òfin tí ọlọ́run ọba tó dá kọ nínú Al-Qur'an Karim, òun náà ni ma'rifatu ghayatul khalq. Òun ni ká mọ kí ni òréré dídá wa, kí ni hadaf, kí ni èròǹgbà tàbí wá sáyé. Tọ́lọ́run bá kàn dá wa lásán ni, kí lọ́lọ́run bá gbà lérò tó fi dá wa. So a ti ṣàlàyé rẹ̀ fún wa pé ìbáàdà ni. Inú àyà tọ́lọ́run bá sọ nínú Al-Qur'an Karim ní Suratu Zariyat àti bá a ṣàlàyé rẹ̀. So a ti sọ fún wa kí láń pè ní ìbáàdà, àwọn orípa wo ni ìbáàdà nínú ìgbésí ayé ọmọ ènìyàn. So lẹ́ni inshallah láàrin ìṣẹ́jú péréte a bẹ̀rẹ̀ sọ̀rọ̀ nípa pé kí ni al-khutwatul ula tí a need láti ṣiṣẹ́ ìbáàdà, ọ̀nà kí ni àwọn kí lákọ̀ọ́kọ́ ṣe àbí àwọn nǹkan wo láti tó yẹ pé ìbáàdà tá a bá ṣe tí ó fi ní ìtẹ́wọ́gbà níwájú ọlọ́run ọba. Ẹ̀rí ẹjá lọ wọnú Suratul Talaq níbi ní àyà 12 ní àyà ìparí. Ọlọ́run ọba sọ gáyà kan níbẹ̀. So gáyà tó sọ yìí ni ó fún wa ní àǹfààní àti láti mọ̀ pé ọ̀nà ìgbà wo kí la ní láti fi ṣe ìbáàdà ká tó máa sọ ìyókù fún wa. Ọlọ́run bá sọ ní Suratul Talaq bá sọ ní àyà 12 ba'da isti'adha wal basmala. Bismillahir rahmanir rahim. Ọlọ́run bá ní Allahu alladhi khalaqa as-sab'a samawati wa min al-ardi mislahunna yatanazzalu al-amru baynahunna لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. Àyà yìí sọ fún wa pé ọlọ́run ọba ọlọ́run ọba alladhi khalaqa sab'a samawat, ọlọ́run ọba ló dá sánmà méjèèje, wa minal ardi mislahunna, ó sì dá ilẹ̀ bákan náà, yàní ó dá ilẹ̀ méje bákan náà,
yatanazzalu al-amru baynahunna tí àṣẹ Ọlọ́run ọba tí ń lọ láàrin méjèèjì, tí àṣẹ Ọlọ́run ọba ń lọ ní inú sánmà, òòrùn yọ ń wọ̀, òṣùpá ń yọ ń wọ̀, òjò rọ̀, gbogbo àṣẹ Ọlọ́run ọba ní fi ń ṣe. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni àṣẹ Ọlọ́run ọba ń lọ lórí ilẹ̀ náà, tí òòrùn bá yọ ilẹ̀ ó mọ́, ilẹ̀ ń ṣú, nǹkan oko tójò bá rọ̀, nǹkan ó hù, nǹkan ó kú, gbogbo ilé yìí yẹ́nyẹ́ yatanazzalu al-amru baynahunna ní pé àṣẹ Ọlọ́run bá ní láàrin méjèèjì. Tọ́ nígbà tí pẹ̀lú dídá sánmà àti ilẹ̀ tọ́lọ́run bá dá ilẹ̀ àti gbogbo bí ọ̀rọ̀ ṣe ń lọ láàrin àwọn méjèèjì ní tìtorí kíni, gáyà Ọlọ́run bá fi ṣe kíni, ó fi dá àwọn méjèèjì. Ọlọ́run bá ní pé kí ló fà á tóun fi dá ní pé lita'lamu anna Allaha ala kulli shay'in qadir, kí ẹ lè bá a mọ̀ ipe Ọlọ́run ọba òun ni ọba tó lágbára lórí gbogbo nǹkan. Wa anna Allaha qad ahata bi kulli shay'in ilma, ipe Ọlọ́run ọba ó sì rọgìrì ká gbogbo nǹkan pẹ̀lú ìmọ̀ rẹ̀, yàní ìmọ̀ Ọlọ́run ọba rọgìrì ká gbogbo nǹkan. Tó bá wọnú àyà yìí á rí pé gáyà kan lọ́lọ́run bá ní òun fi dá sánmà àti ilẹ̀, tá a sì ti sọ fún wa pé al-gayatul khalq tí Ọlọ́run bá sọ nínú al-Qur'an al-Karim òun ni kíni, al-ibada. Gáyà mi wà lélẹ̀ ìdàn tí a bá wá fẹ́ mọ gáyà eléyìí tọ́lọ́run bá dá kan bí ni pé al-ilmu li ta'lamu anna Allaha ala kulli shay'in qadir, ipò Ọlọ́run kẹ́ lè bá a mọ̀ pé Ọlọ́run ọba lágbára lórí gbogbo nǹkan. Ẹ rí i pé méjèèjì yìí aláwọ̀kọ́ ń sọ̀rọ̀ fún wa ní pé gayatul khalq ní pé kí ni ìbádà, pé torí tọ́lọ́ bá fi dára ká lè bá jọ́sìn fún. Eléyìí sọ fún wa ká lè bá mọ̀ ìzàn tí a bá wá fẹ́ jọ́sìn fún Ọlọ́run ọba, a nídìí irinṣẹ́ kan tá a lò tó fi jẹ́ pé gbogbo ìjọ́sìn tá a bá jọ́sìn fún Ọlọ́run ọba wọn yóò fi jẹ́ ìtọ́wọ́gbà. Irinṣẹ́ wa ni irinṣẹ́ al-ilmu. A gbọ́dọ̀ ní ìmọ̀ nípa kí bó la ṣe ń jọ́sìn, kí náà pé ìjọ́sìn gẹ́gẹ́ ọ̀nà ẹgbẹ́ lágbà jọ́sìn fọ́lọ́run bá tí Ọlọ́run bá fi gbà ní ọwọ́ wa. Lẹ́fi tó ìfà tá bá wo ar-risalatul anbiya, àwọn iṣẹ́ tọ́lọ́run bá fi rán àwọn ànábì, ẹ rí i pé àkọ́kọ́ nǹkan tí Ọlọ́run bó fi kọ́kọ́ rán wọn ní pé kí wọ́n kọ́ wọn ní ìmọ̀. Ká mọ́ fọ̀rọ̀ gùn, tá bá wo nínú suratul Jumu'ah níbi tí Ọlọ́run bá ti ń sọ fún ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam, Ọlọ́run bá ní huwa alladhi ba'atha fil ummiyina rasulan minhum yatlu alayhim ayatihi. Ọlọ́run ọba òun ló gbé dìde fún nínú àwọn ìjọ tí wọ́n mọ̀ọ́kọ tí wọ́n mọ̀ọ́kà, yatlu alayhim ayatihi, tí ànábì wa mọ̀ ká fún wọn. Kí ni ayatihi? Àwọn àmì Ọlọ́run ọba yóò mọ̀ ká fún wọn, wa yuzakkihim wa yu'allimuhumul kitaba wal hikma, yóò sì fọ̀ wọ́n mọ́, yóò wá mọ̀ fi ìmọ̀ àti òye yóò mọ̀ fi kọ́ wọn. Ẹ rí gbogbo àwọn ìgbésí alákọ̀ọ́kọ́ tí ànábì ọkọ̀ọ̀kọ́ ti kíni tí ó kọ́kọ́ kọ́ àwọn ìjọ rẹ̀, àwọn sọ̀hábà rẹ̀ pé kíni al-ilmu yatlu alayhim, yóò mọ̀ kà fún wọn. Látara kíkà yìí wọ́n ní márífà ń bẹ, látara kíkà yìí yóò fọ ọmọ, yóò tọ́ akọ wọn ní al-hikma. Tí a bá fẹ́ jọ́sìn fún Ọlọ́run ọba, a gbọ́dọ̀ ní ìmọ̀. Ló fà tá bá wo inú hadisil kudusi tó gbajúmọ̀, ẹ rí ibi tí wọ́n sọ pé Ọlọ́run bá ní fa'arifuni qabla an ta'buduni, ipe ẹ jọ́sìn fún mi, ẹ mọ̀ mí, fa'arifuni, ẹ mọ̀ mí qabla an ta'buduni, kẹ́ tó jọ́sìn fún mi. Nítorí pé kí ni fa in lam ta'rifuni fa kayfa ta'budun, wa in lam ya'rifuni fa kayfa ya'budun. Ẹni tí ò bá mọ̀ bó ló ṣe kí ni, bó ló ṣe jọ́sìn fún mi. Ìdàn ìjọ́sìn fún Ọlọ́run ó nídìí kí wọ́n kọ́kọ́ mọ Ọlọ́run ọba náà. Làwọn Yorùbá náà mọ́ fi sọ pé ìmọ̀ ló ṣe kí ni, ló làdíìnì, yàní èyàn gbọ́dọ̀ nímọ̀ pa nǹkan tí ẹ̀ ń ṣe. Ọlọ́run ọba tí ẹ̀ ń jọ́sìn ta ni, bó ló ṣe jẹ́, tó tọ́ sí ká jọ́sìn fún. Àwọn ìbádà yìí bó la ṣe, kí la ń pè ní irun, kí la ń pè ní àlùwàlá, bó la ṣe ń ṣe. Gbogbo àwọn kìíní a gbọ́dọ̀ ní ìmọ̀ nípa rẹ̀. Tá a bá nímọ̀ nípa rẹ̀, ọ̀rọ̀ wa kọ́ àmọ́ dà gẹ́gẹ́ bí àdìsí kan tó gbajúmọ̀ tí Ànábì sọ pé ìjọsìn aláìmọ̀kan oorun ẹni tó ní ìmọ̀, naumul alimu, oorun ẹni tó ní ìmọ̀ khairun min ibadatul jahil,
ó sì lọ́lá ju ìjọsìn ẹni tí ẹ pé kò ní ìmọ̀ lọ. So normal alimi ẹni tó bá nímọ̀ tó sì sùn kó mọ̀ sí kẹ́kẹ́ kó sùn bó ṣe sùn ó fi ń dáa ju ẹni tó ẹ pé kí ni aláìmọ̀ kan tó wá jí lóru tí wọ́n á yan nẹ́fílà àbí tí ń kírun tí ń gbààwẹ̀ lọ because yóò dà gẹ́gẹ́ bí ẹni tí ń fọ ìtọ̀ tí ń fọ ìgbẹ́ pẹ̀lú ìtọ̀ ni kò lè mọ̀. So fún di eléyìí tí a bá fẹ́ jọ́sìn fún Ọlọ́run ọba àkọ́kọ́ gbọ́dọ̀ ní ìmọ̀ láti jọ́sìn fún Ọlọ́run ọba bó láti àmọ́ ìmọ̀ wá ṣe pàtàkì gan jẹ́ pé a lè ṣàlàyé rẹ̀ tẹ́ ní alẹ́ yìí àbí kí wọ́n tún wá ìjókòó mi fún àmọ́ táàfì mọ̀ pé ìmọ̀ ló ṣáájú gbogbo nǹkan nítorí pé ìmọ̀ tẹ́ ẹ bá nímọ̀ òun ni ó help èèyàn láti ṣe kíní òun bó ṣe kí òun ṣe ló fà ni Ọlọ́run bá fi sọ nínú àyà kan nínú Al-Qur'an Al-Karim ipe nínú Suratul Mujadala Ọlọ́run bá sọ àyà ń bọ̀ ó débi àárín ó ní pé kí ni yarfa'u Allahu alladhina amanu minkum walladhina utul ilma darajatin Ọlọ́run bá ó gbé ẹni tó ní ìgbàgbọ́ yóò gbéga nínú yín àmọ́ ẹni tó bá tún ní ìmọ̀ àgbéga rẹ̀ ó tún ju ìyẹn lọ because ìgbàgbọ́ nìkan ó lè mọ kò ní gbé ẹ̀ débi tó yẹ kí o dé tẹ́ ẹ bá nígbàgbọ́ tó wá nímọ̀ kún so látara bẹ̀ ni ó fi débi tí èèyàn fẹ́ dé ìdá gbogbo ayẹyẹ láti fi ṣe nǹkan tọ́lọ̀ bá lóhun torí rẹ̀ dára wọn a gbọ́dọ̀ wá ìmọ̀ nípa rẹ̀ lànàbí fi ní pé talabul ilmi fariddatun ala kulli muslim wal muslima ká wá mímọ̀ ọ̀rẹ́ ẹ̀ ló jẹ́ lórí gbogbo mùsùlùmí àti mùsùlùmí ní ọkùnrin àti ní obìnrin in fact ànábì sọ pé ká wá mímọ̀ gan kódà bóyá pé China láti lọ wá láyé ìgbà wọn so in túmọ̀ pé ìmọ̀ ó ṣe pàtàkì ìmọ̀ láfi ń ṣe àdínì a gbọ́dọ̀ mọ ìmọ̀ nípa kí là ń pè ní ìbáadà yìí àti bó la ṣe ń ṣe so wá dọ́wọ́ gbogbo akáwá mímọ̀ náà kí Ọlọ́run kí ó ṣe nírọ̀rùn fún wa kó gba gbogbo ìbáadà lọ́wọ́ wa Al-Qur'an Al-Karim tí ó fi dijọ́ mẹ́jọ. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.